Orúkọ mi ni Ajítòní Àríkẹ́ ọmọ Afọ̀kọ̀lajà, ẹ̀gbọ́n Táyé Currency Àkàndé tó ń ṣe 50 years lénìí. Inú mi dùn gan nítorí 50 years ó ń ṣọmọdé ọjọ́. Àdẹ̀kí tètè gbó nínú ilé wa. Èmi tí mo ṣàǹtí ẹ̀ náà, tán bá sọjú orí mi tí wọ́n nírọ̀ ni kò sí tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n máa ń kọ déètì wa sí wa níkùn. Ó la ṣe máa ń wí ní àwọn èèyàn. Nípa àwọn tó bá fẹ́ bá wa jàjọ ọjọ́ orí, wọ́n á ní kí wọ́n wo okun wa. So wọ́n á rí iye ọdún tá a pé níbẹ̀. Inú mi dùn gan lénìí. Èmi Ajítòní Àríkẹ́, táwọn èèyàn mọ̀ mí sí back to back. Inú mi dùn gan. Ayọ̀ mi kún. Gbogbo àwọn tí wọ́n wá síbí lénìí, inú dídùn kò ní kúrò nínú ẹnì kankan yín. Àmínà yàlá o. Inú dídùn kò ní kúrò nínú ilé yín o. Àmín. Gbogbo yín nínú yín máa dùn. Àmín. Ẹ ní rí bànújẹ́. Àmín. Lára ọmọ yín ẹ ní rí bànújẹ́. Lára iṣẹ́ yín ẹ ní rí bànújẹ́. Nínú ayé yín ẹ ní rí bànújẹ́. Àmín. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá sọ wípé kí ni èèyàn fẹ́ ṣe, a tún máa ń ṣe hanrú èèyàn bẹ́ẹ̀ ni. Ẹ wo adúrú èrò tó ti wọnú Ìbàdàn lénìí. Ẹ wo iye èèyàn tó ti wá bá wa ṣàjọyọ̀ lórí ọjọ́ ìbí àbúrò mi lénìí. Ó ní agbára gan. Gbogbo ẹ̀yin tẹ́ wá bí mo dúpẹ́ lọ́wọ́ yín o. Èmi ẹ̀gbọ́n Táyé Currency, Ajítòní Àríkẹ́ alias back to back. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Ẹ ṣé ẹ kú àfọmọnìyàn ṣe. Èmi Ajítòní Àríkẹ́ mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé, lóko lódò lẹ́yìn odi àti throughout over the overseas. Ẹ máa bá wa wo Jígí Alára nítorí pé ilé-iṣẹ́ tó gba yìí ni, ilé-iṣẹ́ tó dáa ni. Wọ́n ti wà pẹ̀lú wáńbí látàtàárọ̀, ilé-iṣẹ́ náà ò ní jóná. Àmín. Agbógbàǹjo kò ní ìlú nínú ilé-iṣẹ́ náà. Àmínà yàlá o. Agbára Elédùmarè. Ayọ̀. Ẹ tó dálé ilé-iṣẹ́ náà sílẹ̀, ayọ̀ náà máa rí nínú ilé wọn. Àmín. Wọn ò ní má bànújẹ́. Àmín. Agbára Elédùmarè. Àmín. Ẹ ṣé gan ni ìyá mi, lẹ́ẹ̀kan sí ẹ tún bá dárúkọ yín fún gbogbo aráalé. Orúkọ mi ni Yèyé Ajítòní Àríkẹ́ alias back to back.